Iyalode tìlú Ojodu mo kí gbogbo wa pé a kú ewu ọdún tuntun ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa ọdún ìdùnnú ọdún ìdẹ̀ra ọ̀rọ̀ ìyànjú tí mo ní fún wa nínú ọdún yìí òun ni wípé ẹni tí ara rẹ̀ ò bá yá ẹ jẹ́ kó lọ rí kó lọ sílé ìwòsàn kó lọ gba ìtọ́jú kó lọ rí dókítà ẹni tí ebi bá ń pa ẹ jẹ́ kó múra síṣẹ́ iṣẹ́ òun lóògùn ìṣẹ́ kí gbogbo wa ká dẹ̀ mọ nǹkan tá à ń ṣe mo rí wípé ní ọdún tí a lò tán yẹn ọ̀pọ̀lọpọ̀ ní Nàìjíríà wọn ò mọ nǹkan tí wọ́n ṣe wọn ò mọ ẹ̀tọ́ wọn ò dá ìjọba orílẹ̀-èdè yìí mọ̀ ìjọba náà ò mọ̀ wọ́n àwọn gan ò mọ ibi tí wọ́n wà wọn ò mọ ibi wọ́n ti ń bọ̀ wọn ò mọ ibi tí wọ́n ń lọ ṣé wá rí ní ọdún tuntun tí a wà yìí 2019 ẹ jẹ́ a mọ tá à ń ṣe o ká mọ ibi tá à ń lọ ká mọ ibi tá a ti ń bọ̀ ṣé ẹ rí orílẹ̀-èdè Nàìjíríà yìí ilé owó ni láti òkè délẹ̀ ilé owó ní orílẹ̀-èdè Nàìjíríà àyàfi ẹni tí ò bá mọ nǹkan tó ń ṣe tẹ́ bá wò mí dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yẹ tí ayé bá yí ó yẹ ká báyé yí ni iṣẹ́ property ni mò ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ́dún at least nídìí iṣẹ́ property yìí mo ti fẹ́ẹ̀ pé 20 ọdún tí mo ti wà ń bẹ̀ báyìí ṣùgbọ́n nígbà tí àkókò kan dé tíjọba tí a wà ń bẹ̀ ìjọba Nàìjíríà yìí tó dé ẹ rí wípé industry real estate òun ni economy ti kọ́kọ́ melt down ńgbà tí ò sówó Nàìjíríà mọ́ gbogbo àwọn tó ń fowó ṣòfò àwọn tó ń rówó jí àwọn tó ń rówó kó tó ń bá ti rí owó yẹn tó kó báyìí real estate ni wọ́n kó bọ̀ wọ́n wá ralé wọ́n wá ralẹ̀ ńgbà táwọn tó wá ń rí owó yálà wọn ẹ̀bẹ́sì owó Nàìjíríà ní o orí kóńbi iṣẹ́ ni o ṣe kinní kan ni o ńgbà tí wọ́n rówó mọ́ níbo ni wọ́n fẹ́ rówó tó fẹ́ kó lọ sí real estate ọ̀nà kan nìyẹn ńṣe ló forí sọ ibẹ̀gbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń ṣe tó jẹ́ agent tó ń ṣe real estate yìí ni wọn ò mọ̀nà àbáyọ ẹlòmíì ò mọ̀ wípé iṣẹ́ kan ò tóyàn ní Nàìjíríà tó o bá ń ṣe iṣẹ́ kan tó o rí tó pé ọkàn ló ń ṣe nígbà tí làlúrí bá débi iṣẹ́ yẹn níbo ló fẹ́ yà sí òun ló mèmí tí mo fi di àgbẹ̀ mo kàn rí wípé owó tí a ní lọ́wọ́ ní báǹkì la bẹ̀rẹ̀ sí ná ìmí ò wọlé kí leléyìí kí la fẹ́ ṣe bí mo ṣe yà sí di iṣẹ́ àgbẹ̀ nìyẹn láì mọ̀ wípé ibẹ̀ gangan lọ̀nà wà ibẹ̀ ni ìrọ̀rùn àti ìdẹ̀ra ló wà torí téèyàn máa ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ dáadáa ní orílẹ̀ àgbáyé yìí ẹ jẹ́ kó lọ sí di iṣẹ́ àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà máa ń sọ ní gbogbo gbà mo lè lo odidi oṣù kan oṣù méjì kí n má fi tọrọ báyìí ra nǹkan kí ni mo fẹ́ rà gbogbo ẹ̀ là ń ṣe gbogbo ẹ̀ ló wà lóko àti àṣepo àṣegàrí àṣe èlùbọ́ ṣú èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ owó ní gbogbo ẹ̀ ṣé ẹ rí irú ìfọ̀ oṣù tó kọjá lọ ní àkókò iṣu títí tó fi di December yìí ìṣe làwa ń ra iṣu jọ wọ́n fi bá wa ṣe èlùbọ́ lọ rẹpẹtẹ nígbà tó bá gbẹ tán Ọlọ́run bá aṣá tó ti ní machine tì í láyé àtijọ́ wọ́n máa di pé ẹ máa bẹ̀rẹ̀ sí sá sí gbàgbọ́ nísìnyí machine ti wà tó máa dry ẹ̀ èlùbọ́ṣú tó máa gbẹ ó ti dọwọ́ nìyẹn ṣé ẹ rí nídìí iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ tó fi hàn lọ́pọ̀ báyìí dáadáa ẹ wá wo real estate tá à ń sọ yẹn ọ̀ràn tó pọ̀ làwọn èèyàn ń dá bẹ́ẹ̀ o ẹ̀rọ máa gbọ́ máa ń polówó mi ò bá iṣẹ́ ẹnikẹ́ni jẹ́ o ṣùgbọ́n mo fi ń kó àwọn èèyàn lọ́gbọ́n ni o estate kan wà níbì kan ẹ bá kó iye kan wá ẹlòmíì ń bẹ estate ibi tó lọ ralẹ̀ sí kò ní débi ilẹ̀ yẹn tóun fún rẹ̀ ó fi jáde láyé tó máa fi kú estate míì wà 20 ọdún síbi tá a wà yìí ilé kíkọ́ ilé ò débẹ̀ ó dẹ̀ kówó pamọ́ síbẹ̀ yẹn owó tó yẹ kó máa fi ṣòwò tí èèyàn bá fẹ́ ralẹ̀ lọ́dọ̀ mi tó bá dé ṣé ni máa kọ́kọ́ bèrè lọ́wọ́ ẹ̀ pé lòlówó tó ń bẹ lọ́wọ́ ẹ̀ iye tó ń bẹ lọ́wọ́ ẹ̀ yẹn la máa mọ agbègbè bó la fẹ́ lọ àti irú ìmọ̀ràn tá a fẹ́ fún I don't just go out pé mo fẹ́ lọ máa bá wọn build estate ẹ máa bọ̀ ẹ máa bẹ̀ máa kó wá ọ̀nà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ níbi tó gọ̀dé owó tiẹ̀ náà fi ń gbé àwọn kan dìde náà fi ń ṣòwò ìyẹn láàyè ibẹ̀ yẹn ṣẹwárí ní ti ṣe àgbẹ̀ yìí ẹmu lọ́kùndodo ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ mọ̀ wípé 75% of nǹkan tí à ń ṣe lórílẹ̀‐èdè yìí under agriculture ló fọ́ sí ẹ̀sìn yẹn lé ìkejì iṣẹ́ àgbẹ̀ nìkan ìjọba àpapọ̀ wọ́n yọ tax kúrò lórí ẹ̀ tó bá jágbẹ̀ o ò ní sanwó orí lórí àwọn nǹkan tó ń gbé kalẹ̀ ìkẹta ètò ẹ̀yáwó tó ń bẹ nídìí iṣẹ́ àgbẹ̀ ó kọjá mi ìran ẹ̀ lẹ́lẹ́jẹ̀ wọ́n ni bẹ́ẹ̀ dé Bank of Industry ẹ̀rọ owó yá bẹ́ẹ̀ ní Bank of Industry yẹn ètò ẹ̀yáwó tíjọba àpapọ̀ gbé kalẹ̀ mẹ́ ó tọ̀nà 4 tẹ̀tì lè rówó yá tẹ̀ máa bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ àgbẹ̀ bí ẹnìkan bá yan gàrí lóko tẹ́nìkan ń ta gàrí yẹn nílé àgbẹ̀ làwọn méjèèjì àtẹni tó yan àtẹni tó gbin ẹ̀gẹ́ àtẹni tó ń ta àgbẹ̀jọ ní gbogbo yín
mo ní mo fẹ́ káwọn èèyàn mi kí wọ́n get it right ní ọdún yìí ẹ jẹ́ kó kálukú mọ nǹkan tó ń ṣe ọdún táwa yìí ọdún oníkálukú ni o mo tiẹ̀ ti ṣọ̀pọ̀lọpọ̀ wàhálà ní Nàìjíríà ẹ tún wo ìjọba àpapọ̀ tá a wà ń bẹ̀ yìí ńgbà tó yá wọ́n bá wa dín owó certificate CAC wọ́n dínkù torí tó o bá ní certificate CAC o ò lè rí owó kankan yá lọ́dọ̀ ìjọba ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ọmọ wa àti wọ́n sílé ìwé ni àgbà náà bá ti lọ ilé ẹ̀kọ́ àgbà là ń lọ sí tọmọdé certificate nìkan là ń wá kiri ó làwọn òyìnbó òṣèré mo lọ sílé ìwé kan nígbà kan tó ń kọ́ wọn ní yunifásitì yẹn kò tiẹ̀ gba yunifásitì kọjá rí òyìnbó dẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi náà lọ ilé ìwé yẹn lecturer wọn kò lọ yunifásitì owó ọpọlọ olóyìnbó ń san gbogbo wọn náà níṣẹ́ ọwọ́ lọ́wọ́ go and get yourself a skill n tó máa lè ṣe tó lè dálẹ̀ tí wọn náà fúnra ara ẹ tó lè di ọ̀gá nídìí ẹ̀ tó tún máa gbàyàn síṣẹ́ bẹ́ẹ̀ èèyàn bá lọ yunifásitì tó bá ní PhD lọ́wọ́ ìbá àkó gbogbo masters yọ òun ló ní ìdí ẹ̀ òun ló ní ìkẹ́ ọwọ́ rẹ̀ ló wà kò sí tó kẹ́nìkan pẹ̀lú ẹ̀ àbẹ̀tìrẹ́ nìkan tó máa mú certificate ẹ̀ lọ sí báǹkì pé mo ti ní masters lọ́wọ́ o certificate mi rẹ̀ wá yá mi lówó wọ́n ń fi certificate ìwé téèyàn ká wọ́n fi ń yáyàn lówó o ṣùgbọ́n tó bá pé iṣẹ́ kan ló kọ́ tó mọ̀ lámọ̀dájú tó wá ní CAC rẹ lọ́wọ́ tó dẹ̀ ní certificate iṣẹ́ yẹn lọ́wọ́ tó mú lọ ẹ wò CAC ní enterprises òní tẹnìkan rẹ̀ ní ọdún tó lọ over 800 ọgọ́rùn-ún lọ́nà mẹ́jọ òun la ṣe fún wọn lọ́fíìsì yìí ìjọba àpapọ̀ dé owó wọ́n ti sọ pé December tó kọjá yìí òun ni ó máa kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n bí Ọlọ́run ti ń bẹ nú àánú ẹ̀ ṣe mọ̀ pé àwọn olórí méjèèjì ta ní lórílẹ̀‐èdè yìí ẹlẹ́yinjú àánú ni wọ́n ńṣe la tún mú lẹ́tà èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo send message sí vice president wa Ọ̀ṣínbàjò mo sọ fún wọn wípé bàbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà àti ìráyè ṣe kíní yìí fún wọn o kí la fẹ́ ṣe wọ́n dẹ̀ tún ti bá wa fi ọjọ́ kún báyìí ó ti di March inú ọdún tá a wà yìí kó tó kásẹ̀ lẹ̀ kó tètè wá ṣe tẹ̀wó tó o bá ní CAC lọ́wọ́ kó o tún ní sàtífíkẹ́ẹ̀tì ẹni tó kọ́ ọ níṣẹ́ kan lọ́wọ́ o lè rí owó yá lórílẹ̀‐èdè yìí ẹ̀yàwó dẹ̀ kúnlẹ̀ rẹpẹtẹ tí ń bá wò báyìí àánú ọmọ orílẹ̀‐èdè yìí á ṣe mí ìjọba àpapọ̀ wọ́n ṣe ẹ̀yàwó tóbìnrin lọ́tọ̀ obìnrin tó ní ṣọ́ọ̀bù ọ̀tọ̀ ni wọ́n ṣe tìyẹn ìwọ ẹ̀yin tẹ̀ ní ṣọ́ọ̀bù níbi tẹ̀ ti ń tajà tó jẹ́ pé àwọn báǹkì lè wá síbẹ̀ lójoojúmọ́ ẹ wo Diamond Bank wọ́n ti ń gbàjọ wọ́n máa wá sí ṣọ́ọ̀bù ẹ wọ́n bẹ̀ gbowó wọ́n bẹ̀ fipamọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ẹ wo cooperative ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nú ẹgbẹ́ cooperative pọ̀ ló dàbẹ̀rù ó dalé ayé ẹ̀rú ni kò mọ̀ ẹgbẹ́ kan ṣoṣo tí ìjọba orílẹ̀-èdè yìí tí wọ́n fọwọ́ sí tí wọ́n gbà wọlé òun ni ẹgbẹ́ cooperative any cooperative society téèyàn bá wà máa tọ́jú bẹ̀ dáadáa o má yàwó ní cooperative ẹ kó ṣaláì má sọ ọ́ kó o dínà máwọn ẹlòmíì tó kù ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń tajà tẹ̀ ń ṣiṣẹ́ ọwọ́ go and join one cooperative kó o máa ṣe dáadáa ń bẹ̀ ẹ̀ rí ètò ẹ̀yáwó mo fẹ́ kí gbogbo wa ká gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa lọ́dún yìí ṣé ti yé wa ìtí ò bá yé wa ṣe mọ àkókò lè má tó ẹ máa bọ̀ nílé iṣẹ́ wa nọ́mbà 33 Ọba Falabi Street lójoojú bága Yefadot Group of Company àbí kẹ̀kẹ́ pé nọ́mbà mi gbogbo tẹ́ ẹ bá fẹ́ ọ̀nà àbáyọ lọ́dún yìí máa fi wọ̀nyí 080 35 38 41 50 080 35 38 41 50 ẹjẹ́ àgẹ̀tì ẹ̀ ráìtì lọ́dún yìí torí tọ́dún bá máa fi parí kí gbogbo wa lè máa yin Ọlọ́run lógo ẹ ṣé.